àṣírí ti tú nípa ikú MOHBAD. LIZZY ANJORIN ó fi ojú ẹni tí ó pa MOHBAD ó fi hàn, ó tú àṣírí ẹni tí ó pa MOHBAD. Ẹ jẹ́ ká wo fídíò náà. Tí bàbá MOHBAD bá dáríjì ẹ́, ṣé MOHBAD lè dáríjì ẹ́? Gistlover, iye ẹ̀dá mélòó ló ti plant aburú báyìí sí wáyé o? I'm just asking. If I may ask, báwo ló ṣe gbọ́n ọgbọ́n pé kò lọ plant èèyàn síbi òkú MOHBAD? LIZZY ANJORIN ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú fídíò yìí wípé ó ní Gistlover ló pa MOHBAD o. Ó ní Gistlover ló pa MOHBAD. Arábìnrin yìí ó sọ̀rọ̀ gidi gan nínú fídíò yìí nípa ikú MOHBAD. Ó sọ bí ikú náà ṣe dùn sí, ó sọ bí wọ́n ṣe tètè sin MOHBAD, ó sọ oríṣiríṣi nǹkan tí ó jọpọ̀ ó papọ̀ tí pa ikú MOHBAD. Ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ náà o. Ẹ̀yin èèyàn wa, ẹ fi ara balẹ̀ kí ẹ gbádùn fídíò náà. Tí ọwọ́ ẹ bá mọ́ from onset from òkú MOHBAD, o ò ní plant èèyàn síbẹ̀. Ṣé o mọ̀ pé ọjọ́ tí mo ti dáyé, maybe because I'm a business minded person, mi ò gbọ́n wípé ká máa kọ script fún èèyàn. I am too blunt, I am too straightforward. But video yìí Gistlover ó raise concern pé tọ́wọ́ ẹ bá clean nínú ikú MOHBAD, báwo ló ṣe gbọ́n pé kò plant máa yìí síbi tí wọ́n sin MOHBAD sí? Gistlover, let me remind you something. Ṣé o mọ̀ pé fídíò máa yìí ló second foundation tí wọ́n fi ní kán lọ padà wú MOHBAD pé kí ni bàbá ẹ̀ ní kan sáré lọ sí fún. Ṣé o mọ̀ pé this cherry Nigerians don't pay attention to so many things. Ó dẹ̀ máa dùn. Cherry fídíò tí màá yìí ṣe lẹ́yìn tí Gistlover plot máa yìí síbẹ̀ yẹn, you know Nigerians were angry pé ó ti gbọ́ ọmọ yẹn wá lóru, wọ́n ló fẹ́ lọ sin ọmọ yẹn lóru. I have someone very close to me. Torí bàbá òṣì ni bàbá yẹn, wọ́n ló fẹ́ lọ sin ọmọ yẹn lóru. Mo dẹ̀ pé lọ́ọ̀ ẹni mo ń ṣe ògbàgbọ́. Ẹni yẹn tí ó bá rí bẹ́ẹ̀, máa yẹn ò lè parọ́ náà, kò ṣàmọ́ wọn rí. Mo ní màá wó lè jẹ́ Gistlover ló máa plot kìíní yẹn. But at the end of the day, wọ́n ní máa yẹn padà jẹ́wọ́ wípé wọ́n rán òun. Gistlover tó bá wá wo ìbẹ̀rẹ̀ àti òpin ikú MOHBAD, ó sùn round nǹkan tí màá yẹn sọ níbí báyìí. Narrative tó push through máa yẹn ni wípé wọ́n tètè wá sí MOHBAD. Wà rí pé at the end of the day, result tó padà jáde òun náà ni wípé wọ́n tètè sìn. Ó parọ́ mọ́ bàbá MOHBAD níbí báyìí, olólùgbò kò mọ ìwà lóru. Tó bá wá wo nǹkan tó ṣẹlẹ̀, bàbá yẹn ló tún padà gbé blame pé wọ́n ti tètè sin ọmọ yẹn. Gistlover, kí lórúkọ game tó gbà ẹ́? Why did you play this game? Why did you do this? I agree the fact that nǹkan tí ilé ẹjọ́ dá bó ṣe rí gan-an nìyẹn, because a gbọ́dọ̀ sọ pé kò rí bẹ́ẹ̀, àwọn ọ̀jọ̀gbọ́n ló dájọ́ yẹn. But bí Gistlover ṣe preempt yẹ ló ń raise concern fún mi, because wọ́n ní máa yẹn padà jáde pé wọ́n rán òun ni, but wọ́n rán ẹni ká ló rán ẹ. Ṣé rò pé ó yẹ kí ọmọ Nàìjíríà mọ ẹni tó rán máa yìí pé kó wá sọ nǹkan tó máa gbẹ̀yìn kú MOHBAD, kó wá sọ lọ́jọ́ kejì tí wọ́n sọ MOHBAD tán sí MOHBAD? Gistlover, I know you are watching me. Kò raise concern. Fídíò tí màá yìí ṣe máa gbọ́ ó ní. Iná pè mọ́ṣúárì ò ní wá sí. Kọ́tà yẹn náà ló mọ̀ pé. Ẹni
ọgbà lóru. ó yẹ kó lọ sí mọ́ṣúárì. ṣé o mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ yìí lọ́jọ́ kejì àbọ́jọ́ kẹta tọ́mọ yẹn kú kìíní ló wá padà jẹ́ fáínà òkú ọmọ yẹn. ta ló contact ẹ? Nigerians need to know the person that contacted you. We need to know, Nigerians need to know the person that contacted you, because ṣé o mọ̀ pé fídíò tó ṣe yìí òun gangan ni structure nǹkan tó ló pa Mohbad wọn ni wọ́n tètè sí of which you were lying. ẹ̀yin èèyàn wa ìjẹ́ ẹ ti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí, ṣé ẹ ti wò ó dáadáa? Ẹ ṣáà rí gbogbo ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ, bí ó sì sọ wípé Gistlover ló pa Mohbad. Ẹ fi ara balẹ̀ kí ẹ dá ẹjọ́ náà, kí ni ẹ lérò? Kàn tẹ́ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ jẹ́ ká pàdé ní comment section.